Ẹ̀yin ará mi, ẹ bá mi ká lọ sí ọjọ́ bí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní kòkòrò inú ẹ̀jẹ̀ tàbí lárìnká kí nǹkan máa rìn káàkiri inú ara èèyàn, kí ara máa ta èèyàn, kí ara máa ta ajá oníjọ̀ǹjẹ̀. Kó dàbí ìgbà tí nǹkan bà lé lẹ́yìn tó fẹ́ fọwọ́ pa. Ó ní oríṣiríṣi àgbo tó pọ̀. Mo ti jù ú lẹ̀ lóríṣiríṣi lórí ìrìnrìn. Tẹ́ bá check wa lórí YouTube, ó pọ̀ níbẹ̀ dáadáa. Àṣírí ọjọ́ bí Solution TV ló ń sọ̀rọ̀. The more you share, the more you gain. Bá mi share sí èèyàn 20, á dàn fún ẹ. Wọ́n fẹ́ ju eléyìí náà dé dáadáa. Ọlọ́run ó jẹ́ kó bá ẹni tó bá ṣe, Ọlọ́run ó jẹ́ kó bá yín ní ara ń bọ̀. Bá mi share, bá mi share. The more you share, the more you gain. Bá mi share sí èèyàn 20, Ọlọ́run jẹ́ kó dàn fún ẹ. Alákọ̀ọ́kọ́ ẹ lọ bá mi wá èèpo gbogbo ǹṣe. Ẹ lọ bá mi wá èèpo gbogbo ǹṣe. Èèpo gbogbo ǹṣe. Tẹ́ bá ti rí èèpo gbogbo ǹṣe, ẹ lọ bá mi wá ìnàbìrì. Ẹ bá mi wá ìnàbìrì. Èèpo ìnàbìrì. Tó bá ṣe gbò rẹ̀ náà ni kò sí ní tí ọlọ́run méjèèjì. Ẹlẹ́ẹ̀kẹta bá mi wá èèpo ìpẹta. Èèpo ìpẹta. Ó di mẹ́ta. Èèpo gbogbo ǹṣe. Egbò ìnàbìrì tàbí èèpo ìnàbìrì àti ìpẹta. Ó di nǹkan oríṣi mẹ́ta. Tẹ́ bá ti wá wá, ẹ bá mi wá ikun òjìá. Ẹ bá mi wá ikun òjìá. Bá mi share sí èèyàn 20, abẹ́ sí ní dàn fún 07033449598 07033449598. Tẹ́ bá ti wá wá ikun òjìá ni, ẹ wá bá mi lọ ikun òjìá yìí. Ẹ dà sínú pọ́ọ̀tì kan, ìkòkò tó bá tóbi dáadáa. Ẹ bomi lé lórí. Èèpo gbogbo ǹṣe ẹ gé kéékèèké, ẹ kó lé. Ikun òjìá ẹ kó lé. Ìnàbìrì ẹ kó lé. Bá ti tò lọ́tọ̀ọ̀tọ̀ nù o, bá ti tò léra wọn nù o, mọ́ sí tò. Lẹ́yìn ìgbà náà, ó wá lọ wá àlùbọ́sà eléwé. Àlùbọ́sà eléwé. Ó lọ wá àlùbọ́sà eléwé. Ó kó lé lórí. Lẹ́yìn ìgbà náà, ó wá ẹsẹ̀ fi irú tá a máa jẹ, ó fi lé lórí. Lẹ́yìn ìgbà náà, ó ẹsẹ̀ wá fi iyọ̀ tá a máa fi síbẹ̀. Ṣé mọ̀ pé iyọ̀ náà ni wọ́n fi síbẹ̀ ọbẹ̀ last. Ẹ̀yin o, ọlọ́mọ, oníyọ̀ náà wọ́n fi síwájú, ó kù sí ọ lọ́wọ́. Ẹ̀yin o, ó wá fi iyọ̀ sí. Ó wá fi iyọ̀ náà sí lórí. Tó bá ti wá fi iyọ̀ sí lórí, kí n lọ wá kan. Bá mi share sí èèyàn 20 07033449598. Fún ẹni tí ara ń jájẹ, ara ń ta, nǹkan rìn káàkiri inú ara, nǹkan sọ kúlúkúlú nínú ara rẹ̀. Ó dàbí ìgbà tí nǹkan bà lé tó fẹ́ fọwọ́ pa lẹ́yìn, nǹkan rìn nínú awọ ara rẹ̀ yóò dàn fún ọ, ó sì dúpẹ́. Wá lọ bá mi bomi sí dáadáa kó mi ní pọ̀. Tó mi bá lé tó bá yá bí 5 liters. Ó wá ṣe tó fi rí pé omi yìí ti dínkù sí bóyá bí 3 liters. Ó ṣe dáadáa tó mi yóò fi dínkù sí bí 3 liters. Lẹ́yìn ìgbà náà, kẹ́ni náà bẹ̀rẹ̀ sí ní máa mú. Bó ni ó ṣe máa mú? Size wo ni ó máa mú? Tó bá lè rí dédé kọ́fà 5 liters yẹn kó máa mú mẹ́rin rẹ̀ lójúmọ́. Kó máa mú mẹ́rin rẹ̀ láàárọ̀, mẹ́rin rẹ̀ lálẹ́. The more you share, the more you gain. Á dàn fún ẹ. Á dàn fún ẹ. Bá mi share rẹ̀. Thanks so much.